Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́. Ẹgbẹ́ àsìkò yìí ò ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo lọ wọ́n sì ti gbòyìn láti kàn ní gidi alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́. Ṣáájú ẹ̀gbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Àìmọye ọkọ̀ jóná níbi ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé nílé epo kan ní ìpínlẹ̀ Èkó. Àwọn ọlọ́pàá ti ń wá àwọn tó jí pásítọ̀ àti àwọn mẹ́ta mìíràn gbé ní ìpínlẹ̀ Rivers nínú ìsìn wọn. Wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí ikú obìnrin kan tí wọ́n rí òkú rẹ̀ ní ẹ̀bá ọ̀nà. Ènìyàn márùn-ún pàdánù ẹ̀mí wọn tí àwọn 15 sì di àwátì níbi ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ Jigawa. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àìmọye ọkọ̀ jóná níbi ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní ilé epo kan ní ìpínlẹ̀ Èkó. Kò dín ní ènìyàn 9 tó farapa àti àìmọye ọkọ̀ jóná níbi ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó bú ní ilé epo Mobi lẹ́bàá Airport Hotel Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ní iná tó ṣẹ́yọ lójijì náà ló gba ilé epo ọ̀hún kan tí ó sì ṣọṣẹ́ sí àwọn ọkọ̀ lára. Ó ní iná náà pọ̀ débi pé oníkálukú ló sá àsálà fún ẹ̀mí rẹ̀. Àdàmú tí ó ń ta èso ní agbègbè náà ní iná náà bẹ́ sílẹ̀ bí ọkọ̀ àjàgbé tó gbé afẹ́fẹ́ gáàsì ọ̀hún ṣe ń já gáàsì inú rẹ̀ sílẹ̀. Akọ̀wé àgbà fún àjọ Lagos State Emergency Maintenance Agency Dámilọ́lá Òkè Ọ̀sánfìtólú fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní Ọjọ́bọ̀ Thursday tí ó sì ní wọ́n ti gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn. Àwọn ọlọ́pàá ti ń wá àwọn tó jí pásítọ̀ àti àwọn mẹ́ta mìíràn gbé ní ìpínlẹ̀ Rivers nínú ìsìn wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Rivers ti ní àwọn ti ń wá àwọn ajínigbé tó jí pásítọ̀ ìjọ Light Intercessors Church Oyigbo, pásítọ̀ Kingsley Anosike àti àwọn mẹ́ta mìíràn ní ìjọba ìbílẹ̀ Oyigbo ní ìpínlẹ̀ Rivers tí wọ́n ti gba òmìnira wọn padà báyìí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Grace Iringe kókó ní pásítọ̀ ọ̀hún àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti gba ìtúsílẹ̀ wọn padà tí ó sì ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn tó jí wọn gbé tí àwọn yóò sì mójú wọn ba ilé ẹjọ́. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí ikú obìnrin kan tí wọ́n rí òkú rẹ̀ ní ẹ̀bá ọ̀nà. Iléeṣẹ́ ọlọ́pàá ní olú ìlú ilẹ̀ wa Àbújá ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí òkú tí wọn kò tí ì dámọ̀ tí wọ́n rí ní ẹ̀bá ọ̀nà ní ìlú Àbújá. Èyí ló jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tí olú ìlú ilẹ̀ wa Josephine Adé nínú ọ̀rọ̀ tó sọ. Ó ní nínú ìwádìí tí àwọn ṣe, ọkùnrin ní òkú náà ṣùgbọ́n ó múra bíi obìnrin láì ní ìdámọ̀ kankan lára tí wọ́n sì ti gbé e lọ sí ilé ìwòsàn Maitama. Kọmíṣánná ọlọ́pàá fún olú ìlú ilẹ̀ wa Àbújá Bennett Igwe ti wá ní kí wọ́n ṣe ìwádìí tó lọ́rìn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ènìyàn 5 pàdánù ẹ̀mí wọn tí àwọn 15 sì di àwátì níbi ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ Jigawa. Kò dín ní ènìyàn 5 tí wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí ọkọ̀ ojú omi kan tó kó 20 èrò láti sọdá odò Gamoda ní abúlé Nauz ní ìjọba ìbílẹ̀ Taura ní ìpínlẹ̀ Jigawa dànù. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Lawan Shiso fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní Ọjọ́bọ̀ Thursday. Ó ní àwọn 5 náà ní Abdulrauf Muhammad ẹni ọdún 15, Suleiman Ali ẹni 20 ọdún, Shafiu Muhammad ẹni ọdún 25, Ado Nafas ẹni ọdún 25 àti Alásán Muhammed ẹni ọdún 16. Ó ní kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn.
ó fi kún pé ìgbìyànjú ti ń lọ láti wá àwọn 15 ìyókù tí wọn kò tíì rí. Oníjọba ìlọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúwafúnmiláyọ̀ Adéṣọwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o. Ìkànnì Jígí Alára. Jígí Alára ìkànnì ìdùnmọ̀ gbogbo wa sẹ́. Ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.